ọ̀run rè bàbá ọmọ, ọ̀run rè bàbá ọmọ. Jésù Awotayo Awosusi onígbèrè, bàbá ọmọ agbọ́rùn sọ̀run rè. Bàbá tèmi Tọ́pẹ́ ó dọjọ́ mi ọjọ́ rẹ̀. Bàbá Yọ̀dèjì, bàbá Yẹ́misí, bàbá Tolúlọpẹ́ tiwa. Bàbá Ọmọwùmí, bàbá Tòsìn, bàbá Fẹ́mi. Bó bá délé kó kí Ábígẹ́lì aya rẹ̀. Mrs. Janet Awosusi gbogbo wọn ló ṣe dàrò rẹ̀. ọ̀run rè bàbá ọmọ, ọ̀run rè bàbá ọmọ. Jésù Awotayo Awosusi onígbèrè, bàbá ọmọ máa gbọ́rùn sọ̀run rè. Ilé ayé lájò, ọ̀run nílé fún wa, tàbá ń bẹ lókè pẹ̀ ẹja gbáyé ṣe rere. Ilé ayé lájò, ọ̀run nílé fún wa, tàbá ń bẹ lókè pẹ̀ ẹja gbáyé ṣe rere. Bàbá ọmọ ó dàárọ̀ o. Jésù Awotayo Awosusi JP Odigbere. Bàbá ṣe wọn tó lè ṣe kọ́ lọ́jọ́ ó tó dé, akọni ṣe wọn tó lè ṣe kí ikú ó tó mú lọ. Ilé ayé lájò, ọ̀run nílé fún wa, tàbá ń bẹ lókè pẹ̀ ẹja gbáyé ṣe rere. Ẹ mọ́ kú ojú òkòdí, àfẹ̀rẹ̀màjókù ẹnu sáńsọ̀fọ̀, bàbá ọmọ òsì gbéra nílẹ̀ kò dìde. Olùkọ́ àgbà nígbàyé rẹ̀ Odigbere, bàbá oníwà tútù ó dàbọ̀ o. Gbogbo àwọn ọmọ tó fi sílẹ̀ sáyé ni wọ́n sọ wípé ọ̀pàdé lẹ́sẹ̀ Jésù, níbi tí a kò ní yára wa, a ó ríra wa, a ó yọ̀ mọ́ra wa, Jésù ni yóò ṣe alága wa. Àgbà olùkọ́ kó o délé kó o kílé, bó o bá dọ̀rùn kó o sọ̀run re. O ti ṣe lé ayé re, ayé ti yẹ ọ́, kọ́run ó tún yẹ ọ́ jù bẹ́ẹ̀ lọ ni gbogbo mọ̀lẹ́bí ń bá ọ tọrọ. Jésù Awotayo Awosusi JP ìpàdé dọjọ́ àjíǹde, ó ṣe ilẹ̀ ń jẹ̀nìyàn. Ọkọ olóògbé Mrs. Abigail Awosusi, Mrs. Janet Awosusi aya rẹ̀ ṣèdárò rẹ̀. Gbogbo àwọn ọmọ níṣe ló dàbí kó o má ì lọ, ṣùgbọ́n bọ́lọ́jọ́ bá ti dé àníyàn kan ò sí. Babaláwo kan ò lè dáwọ́ ọkú dúró lọ́jọ́ bá dé. Ìyànjú lásán ni dókítà ń gbà. Òkú ọ̀fọ̀kọ̀ ńlòkú bá Jésù Awotayo Awosusi jẹ́. Ṣé ẹ mọ̀ pé béèyàn bá jẹ́ èèyàn rere, kọjá gbà tó mètò tó mẹ̀tọ́, tó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ lépa ìlọsíwájú fọ́mọ ẹ̀dá ènìyàn, tó kẹ́bí mọ́ra, tó ń kópa pàtàkì láàrin ìlú tí wọ́n dámọ̀ nílé Olúwa. Bó ti wùwù kírú rẹ̀ ó dàgbà tó, bó bá jáde láyé gbogbo ènìyàn ló mọ̀ ọ́ dùn dọ́kàn. Jésù Awotayo Awosusi JP ó ti ṣe wọ́n tó o lè ṣe nínú ayé, kó o bá wọn ọmọ olóríire sílẹ̀ sáyé lọ. Torí bíná gbá kú afẹ́rú bojú, bínú ọ̀gẹ̀dẹ̀ kú ẹ̀fọ́mọ rẹ̀ rọ́pò. Ọmọ olókè àwọn ibi ọtí ipò ẹ̀ṣọ́, ó dàrínà kó o di gbére. Àjòjì bá ikọ̀ lókè a ò kẹ́ ẹ má gbòjì á omi oko. Ọmọ olúkú agbójù á dòmìnrin jiyọ̀, ọmọ olúkú agbójù á ṣòròrò ohùn. Ọmọ elérìlẹ̀ odò oko atán, ọni àpérè lórókè kọ́ ìfọ̀nyẹ́ ọdẹ. Ọmọ ẹdun gbọ́ aláwọ̀ ẹ̀ sọ́bà tí àkùn, ọni àòkò sólókò olòmírìn àkókò dùmú, ọni ọlọ́ní bọ́kọ yẹ́rìyẹ́rì, ọni ògùdù ṣógún gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀, ọni òkè lẹ́yìn ṣàṣà, ọni adóge bàkán ẹ̀mẹ́mu ojo nínú ilé rẹ̀. Bàbá tèmi Tọ́pẹ́ Odigbere, bàbá Yọ̀dèjì kó o gbọ́rùn sọ̀run re. Bàbá Yẹ́misí, ohun tí wọ́n bá ń jẹ lájùlé ọ̀run ni o mọ bá wọn jẹ. Bàbá Tolúlọpẹ́, bàbá Ọmọwùmí, ó tún dojú àlá ó di bẹ́ni bá ń jọ ni. Bàbá Olúwatósìn, bàbá Olúwafẹ́mi, àlódì béèyàn bá ń jọ ọ̀yàn. Mr. Tèmi Tọ́pẹ́ Awosusi ńlóní kémi ọ̀gẹ́fìlà Yọ̀dèjì, ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdèpìtàn bí ẹni jẹ̀kọ́ yangan, Mr. Ìlérí àṣẹ. Kó bóun ṣe yìí fún bàbá tó ṣe iyebíye lóòkan àyà àwọn ọmọ àti gbogbo mọ̀lẹ́bí. Bàbá onínúure, bàbá oníwà tútù bí àdàbà. Ilé ayé lájò, ọ̀run nílé fún wa, tàbá ń bẹ lókè pẹ̀ ẹja gbáyé ṣe rere.